ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògbómọ́lá olódògbò kẹrin lójú ogun ọgbọ́n Sokoto kẹmẹrẹ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kéké ogun mọ́sà ọmọ agbáyàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mukayali ulama warasatul anbiya yẹn àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́. Mukadam Sheikh àfa akọ́mọníkẹ́ àfa akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù Sẹ́ráfù Celestial, pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ̀sìn tá a bá láyé kẹ́sìn àjòjì ó tó dé, kẹ́sìn àjòjì Kristẹni kó tó dé, kẹ́sìn àjòjì mùsùlùmí kó tó dé, ẹ̀sìn tá a bá láyé. Mo kí yín o, mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ní ṣe wéjá, ní ṣe gbòwà, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ ẹ́ dànù. Àdó mẹ́ta báyìí làdúrà ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀. Torí ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò ní ná, mo ṣèbà ọjà tó kú tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ the second àrólé Oòduà. Bàbá mo kí yín kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ kó kánrin kése. Mo wá kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ẹlẹ́wù ètù. Bàbá mo kí yín o, ọmọ kú tí kò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ọ̀gbọ́dọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde, ikú tí pọ ọmọ tíya rẹ̀ bú sẹ́kù, àrùn tí ń sọ ọmọ tíya rẹ̀ jọ ṣẹ̀ṣẹ̀, arámọ́kà tí dótòjò tẹ̀rọ, kìnìún òkè akẹsàn, ọmọ Ọ̀yọ́ ọmọ Láàfin òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà, ibi tá a ti gbé ń kólówó pé kó powó, à ń kọ́wọ́ fà pé kó fọfà lẹ̀, àṣẹ kó lè bá àdìjà, kó lè bá àdá pọn ní kọ́mọ Aláàfin kò lè rí jẹ́ ń bẹ̀. Tó sọ́tà jẹ́ tọ́jú Aláàfin o, kábíyèsí ikú bàbá yèyé. Bàbá mo kí yín o, mo wá kí bàbá tèmi ọba Senator Rasheed Adéwọ̀lú Ládọjà, the Olúbàdàn of Ìbàdàn land. Bàbá mo kí yín o, lágbára lọ́wọ́ lọ ilẹ̀ Ìbàdàn ò ní dàrú, ilẹ̀ Ìbàdàn ò ní fọ́nká, ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò túbọ̀ máa tùbà tùṣẹ́ ní ilẹ̀ Yorùbá lápapọ̀, àní rí dààmú. Mo kí yín Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Senator Rasheed Adéwọ̀lú Ọ̀làdọ̀jà Gbádéwọ̀lú the first. Bàbá mo kí yín o, mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, ìyẹn gómìnà rẹ̀ là ń sọ o, a sọ̀rọ̀ ẹ̀yin gómìnà torí yín ti lọ. Èyí tó bá mọ̀ pé ó rí òun ti lọ́nú yín kó mú tiẹ̀ ń bẹ̀. Ìdárúkọ pé gómìnà kan lórí rẹ̀ ti lọ, àmì nítorí ẹ̀ lọ tó náà mọ̀ pé orí òun ti lọ, tó ń gbàbọ̀dé fúnra Yorùbá kó di tiẹ̀ kó dì í mú bẹ́ẹ̀. Mo mọ̀ pé ń wò mí, ẹ sì ń gbọ́ mi kétékété. Ẹnu ọmọ ọgbà yá pàdé mọ́, lówe báyìí làwọn àgbà sì ní àlùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló lè ju ọ̀mọ̀ràn ló sì lè mọ̀ ẹ́. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ̀yin gómìnà tẹ́rí yín ti lọ, ẹ mú ti yín bẹ̀. Látòrí gọ́vnà Ṣèyí Abíọ́dún Mákindé mo kí yín o, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè Nurudeen Jackson mo kí yín o, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún
Dàpọ̀ Abíọ́dún ọ̀dà mo kí yín, mo kí gómìnà Babájídé Sanwó-Olú, mo kí yín o, mo wá tara ṣàṣà mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, ìyẹn bàbá mi the emeritus professor, bàbá mi professor Banji Akíntóyè. Bàbá k'Olódùmarè túbọ̀ jẹ́ kárò òórùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́. Bàbá mo kí yín o, mo lù yín lọ́gọ ẹnu lágbára lọ́wọ́ Ọlọ́run, àjíǹde ara yóò mọ̀ jẹ́ fún yín. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹ mọ́, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, owó bàbá Dámì, ẹkùn bàbá Yọ̀mídé, ọmọ ládéládé ládé, aláàfin ọ̀ládé, adé aládékò ńlá gbàfà láàfin, Ìgbòho òòṣà, Ìgbòho tí ń sùn nù létí tó ń bara rẹ̀ lẹ́rù. Àdìsá mo kí yín ní tológun tológun, mo kí yín ní tẹlẹ́ṣọ́ tẹlẹ́ṣọ́, k'Olódùmarè kó jẹ́ á rí yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, kó mìnira ìran Yorùbá kó wá ṣojú yín, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora wípé ọkọ ọba àdá ọba kò ní sa yín lẹ́sẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run, wọn à ní rùkú yín wá bá wa nílé, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá ńlẹ̀ Kóòtù Òjíire, ní Kwara, ní Kogi, ní Bayelsa pẹ̀lú Delta. Mo kí yín o, ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé ká yín mọ́lé, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Ẹ bá ń ṣe ètò yìí. Níbo mò ń lọ lálẹ́ yìí, ọ̀rọ̀ mi dorí lọ́balọ́ba ńlẹ̀ Káàárọ̀ Òjíire. Ẹ wo ìdójútì ní ọ̀pọ̀ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá jẹ́ fún wa. Àkọ́kọ́, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lórí ọba Amúgbó, Igbólabí of Ìwó. Yes, and I stand to be corrected. Igbólabí tilẹ̀ Ìwó, ìyẹn ọba Rasheed Àkànbí Olúwo Tẹ̀lú. Èèyàn bá fẹ́ fọbajẹ, èmi ọ̀rọ̀ gbogbo ẹ̀yin afọbajẹ ńlẹ̀ Káàárọ̀ Òjíire, ẹ kọ́kọ́ dáfá wò, kẹ́ ẹ bi Ifá dáadáa wípé ẹni tá a fẹ́ fi jọba yìí ṣé yóò mú ìdẹ̀rùn ohun àlàáfíà tí ó dẹ̀ tó máa gbé ìṣẹ̀ṣe lárugẹ ni, àbí yóò máa ba ìṣẹ̀ṣe jẹ́. Ọba tẹ́ ẹ bá rí tó ti ń wégbó, ẹ máa ṣàkíyèsí wọn. Irú ọba bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ mú wọn lọ sí rehabilitation center, ibi tí wọn ó ti kọ́kọ́ wo àrùn tí ń bẹ lórí wọn, torí ọba tí bá ti ń mugbó ẹ lè expect kó máa rorí gẹ́gẹ́ bí onílàákàyè tó pé. Kábíyèsí Olúwo ẹ má bínú, bọ̀yìn tọrọ yín jẹ mọ́nu. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, kí n tó wá lọ sórí ọ̀rọ̀ Olúwo tààrà, ìdójútì òun lọ̀pọ̀ yín jẹ́, torí wípé kí ni, ọ̀pọ̀ yín ló ti tàpá síṣẹ̀ṣe, ọ̀pọ̀ yín lè wo ọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́, ọ̀pọ̀ yín ti gbàgbé wípé ìlànà ìṣẹ̀ṣe la fi yàn yín lọ́ba, kì í ṣe pé akẹ́kùránì ká tó yàn yín, kì í ṣe pé aka sáàmù nínú Bíbélì ká tó yàn yín, a fi ìlànà ìṣẹ̀ṣe òun la fi yàn yín. Àkọ́kọ́ ìgbésẹ̀ òun ni pé wọ́n dífá, Ifá sọpọ́ ọmọ oyè, ìbáyìí ní ká fi sí. Lẹ́yìn náà gbogbo olóyè pátápátá wọ́n fọwọ́ sí. Ọba wọ̀ pẹ̀bí, ọba kò ní pẹ̀bí, adádé sórí ọba, ọba jókòó sórí ọba. Ọba ta tó wọ̀ pẹ̀bí tó jókòó sórí àpèrè Odùduwà lọ́wọ́ adẹni tí ń ṣe kíni, tí ń rí ṣẹ̀ṣe fín, lọ́dẹni tí ń pè ṣẹ̀ṣe lọ́pọ̀ orúkọ. Ẹ̀yin ìṣòro ó mà ṣe fún yín o. Àti ọ̀pọ̀ pakájà ọ̀já tẹ́yìn náà ń kó rọra kí àṣẹ ẹ̀ lóògùn òfútù bẹ́tẹ̀ àṣà tí ò ní kán níyín. Gbogbo ẹ̀yin ìṣòro, ẹ̀yin afọbajẹ, ẹ̀yin ó ń ṣẹ̀ṣe, torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọba kan wà tó jẹ́ wípé níbi tán bá ti gbé ń sọ̀rọ̀ gan yẹ kẹ́ ẹ rán àrá sí wọn, kára sì san pa wọ́n pa, ká sì gbọ́ pé wọ́n kú. Irú Olúwo kí lolúwo sì ń ṣe tẹ́ ẹ̀ tí ì pàdánù
tẹ́ ẹ̀ tí ì jẹ ẹ̀yin àgbà náà lẹ́ni ọ̀sán gangan báyìí là á gbọ́ kó aró ọ̀yá ti ìrùnrókù sọ́ba àmọ́ ó yẹ kí àkùkọ ó ti dẹlẹ̀ lẹ́yìn àsùnsùn jẹ̀rú Olúwo. Olúwo èsọba, Olúwo èsọba Yorùbá, Olúwo ò sínú àmúyangàn ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú ó wá fi hàn gbogbo wa gbangba wípé there is nothing more to this issue than to ensure that the entire Yoruba tradition and culture is abolished. Ẹ fẹ́ pa àṣà àti ìṣe ìran Yorùbá, ẹ fẹ́ parun ni nítorí ìkíni torí pé ẹgbẹ̀sìn àjòjì orí yín ti dàrú. Ẹ̀yin ọba rándanràndan òfò yìí yan bá bí ìpàbẹ́ tẹ́ ẹ bá fẹ́ jọba ẹ mọ̀ sá kíjokíjo, kò sí ń tán ní ẹ ṣe tẹ́ ẹ̀ ní ṣe. Ẹ̀ ń tẹ́rí lẹ̀ wọ́n ń sin yín gbẹ́rẹ́, wọ́n ń fún yín lẹ́bu ẹ̀ ń lò ó, wọ́n ń fún yín láṣejẹ ẹ̀ ń ṣe é. Ẹ wá ń gorí àpèrè tán ẹ̀ ń lòdì, ẹ̀ ń pe fálékè, ẹ̀ ń pèsè ọ̀dàrà lólè. Ayé yín ò ní dà. Olúwo ìwọ́kulẹ̀ ti so yangamadi ó ti da láwàdà adìẹ. Ẹbí rẹ wá kọ́ kábíyèsí Olúwo, ta ní tiẹ̀ ń pè ọ́n kábíyèsí Emir Olúwo torí ìṣọba Yorùbá. Àmọ́ ẹ mọ́kàn wá ní mọ́kàn ń pa á lọ lásán. Ó mà ṣe o Ọlọ́run o Olódùmarè, mo fàsìkò yìí bì ọ́, òmìnira ìran Yorùbá jẹ́ ó dé kíákíá. Jẹ́ kí ìran Yorùbá ó gba orílẹ̀-èdè wọn. Bí Yorùbá bá gba orílẹ̀-èdè wọn, á wàá mọ̀nà tá a gbé gbà. Ọba tó yẹ ká pàṣẹ fún pé kó ṣígbá kó mọ gbòdì ọ̀run lọ, á sọ fún un. Èyí tó bá ṣe dáadáa tó káàtó, á ṣe kí ni? Á ṣe dàsánkátà rẹ̀ wípé káre ọba. Èyí tó bá yẹ ká sọ fún pé ṣígbá wò yóò ṣígbá. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọba méjì ló jẹ́ the promoter of Yoruba culture and heritage, both tradition and everything. Ẹ̀yin ìyókù ẹ ti yàbàrà, ọ̀pọ̀ yín ti yàbàrà kúrò lórí ìlànà àátọ̀ òpó àátọ̀ níran Yorùbá. Àwa ń dáhùn, àwa ń sọ pé Fúlàní wọ́n ń jẹ gàba lé wa lórí. Ọ̀nà dàtàn fi ní jẹ gàba nígbà tó jẹ́ wípé ẹ̀yin ọba tá a pè ní aláṣẹ ìkejì òrìṣà, ẹ̀yin sá aláṣẹ ìkejì òrìṣà mọ́ o, ẹ ti di ẹrú Fúlàní. Ọba tá a ní wípé kó jẹ lórí àwa ọmọ Yorùbá, ìlànà ìṣẹ̀ṣe la gbà mú yín. Àgbà ìlànà mùsùlùmí àbí ìlànà Christianity mú yín. Ọba tó bá ti wá tàpá sí ìṣẹ̀ṣe, a jẹ́ wípé kì í ṣe aláṣẹ lórí ìran Yorùbá mọ́, ó ti di aláṣẹ lórí fámìlì rẹ̀ nìkan. Èmi sì wá ń sọ fún yín authoritatively, ìkankanú ẹ̀yin ọba òfò yìí tẹ́ ẹ bá expect kọ́mọ Yorùbá ó máa dọ̀bálẹ̀ kí yín, kọ́mọ Yorùbá ó máa kúnlẹ̀ kí yín, ẹ̀ sì ní o látòní lọ yá lè máa nawọ́ sí yín ni. Torí pé wọ ọba tó ọba ti embrace Islam tó neglect tradition, kò sí ní tó kàákù náà jù ká nawọ́ sí ọ lọ lórí ìdúró sàlámà lẹ́kùn. Ìwọ tó ọba sì jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ wípé adé orí rẹ ọmọdé kó gbé lọ ṣọ́ọ̀ṣì lọ, kò sí tó kù wá kù náà ju wípé ká nawọ́ sí ọ, àlàáfíà fún ọ, kò jù bẹ́ẹ̀ lọ. A wà bẹ̀rẹ̀ sí ní yan àwọn ọba tá a mọ̀ wípé wọ́n ṣetán láti gbé ìṣẹ̀ṣe lárugẹ, tá a mọ̀ wípé wọ́n ṣetán láti má jẹ́ kí àṣà ohun ìṣe ìran Yorùbá kó parun. Ẹ̀yin ọba ránran òṣì, ẹgbọ́n tó Olúwo wí, ẹgbọ́n tó Olúwo wí. Ẹ gbóhùn Olúwo ní ìsìn, ọba tó ti yẹ ká yẹgi fún ti pẹ́, ọba ránran àbí ìpàbí ọba. Náà má jẹ́ aṣọ bá yàn. Ẹ̀yin ará Àwó ní ọmọ bí ẹgbàá débẹ̀ ó ní
a kí èèyàn ọmọ káàárọ̀ òjíire. Mò ń bọ̀. Mò ń bọ̀. Mò ń bọ̀. a kí èèyàn ọmọ káàárọ̀ òjíire. a dúpẹ́ ọlọ́run kó tẹ́ bàbá wa Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti Jẹ̀gbínà, ọlọ́run kó tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀. ẹ̀yin bàbá náà dáa púpọ̀ nítorí àgbé òkú wọn fún àwọn wèrè. Ṣé ń gbọ́? àgbékù wọn fáwọn wèrè ẹwà àwọn oríṣiríṣi tí wọ́n wà yẹn ìyẹn gidi wo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n wọlé wá tí wọ́n láwọn fẹ́ lọ sin bàbá ní ọ̀nà owó nínú wọn. ṣé Dangote lọ́jọ́ ìkànnì tó fẹ́ wá gbókù? èèyàn gidi wo sí pòfẹ́sọ̀ owó nínú wọn tó fẹ́ wá gbókù tó fẹ́ lọ súnjẹ? ẹ̀yin pé téèyàn bá gbókù bàbá rẹ̀ fún wèrè súnjẹ ní ó súnjẹ. àwọn kan fẹ́ gbé lọ níbo ni wọ́n ń gbé lọ? ilé ìwé ni wọ́n fẹ́ gbé lọ. bí wọ́n bá ṣe ọba ààfin níbo lọ wá fẹ́ gbé lọ? fẹ́ gbé lọ kẹ́ lọ súnjẹ, fẹ́ gbé lọ kẹ́ lọ gé orí ẹ̀ kẹ́ lọ gé apá yìí bàbá Àwùjalẹ̀ ó ṣàdúgbò ẹ̀. ẹ bá ń wá ipò ọba ipò ọlá ni, ipò àwọn ọmọ ọlá ni, ọmọ orí adé, àwọn adé. ẹ̀yin ọba tẹ̀sẹ̀ ń jẹ èyí tá a ṣàánú fún. àìmọye babaláwo tí wọ́n ń bẹ̀ wá fún káfíń ṣe baálẹ̀ láti bẹ̀ wọ́n ó ti dọba. ẹ̀yin tẹ̀sẹ̀ ń jọba yìí tẹ́ ẹ̀ mọ̀ nípa ọba, kò sí àṣà kan àbí ṣe Yorùbá kan tó yẹ pé sísìnkú èèyàn láti lọ gbé orí ni. ebi tó tó di pé Islam àbí Christianity dé, à ń sin àwọn bàbá wa, á fìlù sìn wọ́n, á fi ẹ̀yẹ sìn wọ́n, á sì bò wọ́n mọ́lẹ̀. níbo wá ló ti dín pé tí wọ́n kọ́ sínú níbo lẹ ti rófin tẹ́ ẹ̀kọ́ ní ìwé tí ó máa dín pé ẹ máa gbé apá ẹ máa gbé orí ọba, ẹ máa ká ọba báyìí tẹ́ ẹ máa yẹ mọ́ sí ìdí. tẹ́ bá ń wá àwọn ọba tẹ́ ṣe bẹ́ẹ̀, ẹ̀yin náà lọ síbẹ̀ ní ilé babaláwo, ẹ sì ní ilé kíní yín, ẹ lọ máa jẹ ọba yín mẹ kẹ́ fẹ́ máa jẹ ń bẹ kẹ́ máa àwọn àyìn ni ẹ máa sun jẹ. nílé ọlá àwọn ìṣe báwọn àṣà burúkú lẹ fẹ́ mú wá, kì í sì ṣe ti Yorùbá. nílẹ̀ Yorùbá àṣà tiwa ń lò nínú gbéga òfì kéèyàn wà dirẹ. èmi ń ṣe àwọn ọba tí wọ́n fún ní tí ẹ̀yin olóògbé ní lẹ́yìn ní babaláwo tẹ́ fún ní gbèǹdéke wípé kò gbọdọ̀ wòfin tó yẹ pé àwọn ẹ̀yẹ kan kò sí tí aṣọ fún ṣe fún àwọn ọmọ ìlú yìí àbí aṣọ léèsì, aṣọ òfin ní ìfowósọmọ Nàìjíríà lọ́wọ́, ní ìfowósọmọ ọmọ Yorùbá, ní ìfowósí alápò òfin àdìrẹ ìníkà ẹ máa wọ̀, ẹ máa jó sílùú àgídìgbò. gbogbo àwọn ẹ̀yìn làwọn máa ṣe àṣà ni. àṣà àti ṣe lèmi ń ṣe ní bíbá tí mò ń gbé ga. àṣà àti ṣe lẹ́rí níjẹ̀bú yẹn, ẹ̀rí ojúde ọba àti gbogbo àwọn aṣọ tó ń wọ̀, ẹ̀rí kọ́kọ́ wọṣọ fún lọ àṣà kọ́ yẹn. ibi tẹ́ bá ti rí pé wọ́n pè yín pé kẹ́ ẹ máa wọṣọ fún kí gbogbo yín máa dá nǹkan bọ sórí ní ìṣàṣà ẹ̀bọ nìyẹn. wọ́n ń pè yín sí pé kẹ́ ẹ wá bọ ìsàmù. ẹgbẹ́ bàbá ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá fẹ́ já padà sátijọ́, ẹ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì tó gbà yín lẹ̀ lọ́wọ́ wa, ẹ jẹ́ á fi sẹ́gbẹ̀ẹ́ kẹjọ́ gbogbo wa padà sátijọ́. káwá wẹ̀ tí ó gbè gbogbo ráìtì mi látijọ́ lẹ́ fún mi o, nítorí èmi nìkan la láṣẹ ìlú. tó bá sì ti bí mi, ẹ̀yin tó máa bí ẹ̀ tó bá ti bí mi ń bọ orí ẹ̀. o ò sì lè níyàwó tó fáìn nílùú tó tèmi. gbogbo ọmọ rẹ àti ìyàwó rẹ toyúntoyún gan a máa gba ìyàwó láì tijọ́, àwa máa gbà á gbà toyúntoyún yóò bí tí a náà fún wa ni. ilẹ̀ rẹ ẹ̀ ń gun Rolls Royce ní ìsìn àfihànlẹ̀ ọba èyí wá ń gun Rolls Royce ọba ògùn Rolls Royce. ẹ mọ iye Rolls Royce tó wà Nàìjíríà, àyìn ọmọ Yorùbá yìí ẹ̀ ń gun Rolls Royce ẹ̀ ń kọ́lé àtijọ́ gbọ́dọ̀ nílé tó dáa tó tèmi. ẹ̀yìn padà ẹjẹ́ apàdà fún ìjọ káwọ ẹni tí ó gbé bóyá wọ ẹni ó gbé ní bóyá mi kẹ́sì dá ogbó àṣẹ ní padà fún un. a ti mọ̀ pé ẹ̀sìn mẹ́ta ní ìsìn ní ilẹ̀ Nàìjíríà: ẹ̀sìn Islam, ẹ̀sìn Kìrìsìtẹ́nì
àtẹ̀yìn tẹ́ ẹ ti gbọ́ludé nítorí àti mọ̀ pé kò sẹ́ni tí máa gbọ́ludé àṣà kò sẹ́ni tí máa gbọ́ludé ìṣe Yorùbá níta ń gbọ́ludé ẹ̀ ní ẹ̀sìn ẹ sì ti sọ pé lẹ́sìn lẹ́yìn náà ẹ̀sìn tí tó bá jẹ́ pé ibẹ̀ lẹ ti fẹ́ máa jọba ẹ lọ máa jọba náà ẹ bẹ́yìn babaláwo àtòníṣègùn ẹ bẹ́yìn ló níṣẹ̀ṣe ẹ̀yin ògbóni ẹ̀yin òṣùgbó awọ́pa ẹ̀yin yẹn ni oníṣẹ̀ṣe ẹ̀yin ẹ̀yin náà dá ọba tí ilẹ̀ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ láwọn ọba tó jọba tí ẹ̀yin ní kẹ́ ẹ máa ṣe yàn ṣùgbọ́n lórí àṣà àti ṣe Yorùbá ní táwa ń ṣe làṣà àti ṣe Yorùbá ọmọ ọlá ní sì ìjọba ọmọ ọba ní máa jọba tẹ́ bá ń wá àwọn tẹ́ máa gbé babaláwo ní kẹ́ ẹ máa fi jọba yín oníṣègùn ní kẹ́ ẹ máa lò ẹ sì sọmọ ọba so gọọmẹǹtì náà. ṣé ẹ rí i pé ẹ̀yin bàbá náà dáa púpọ̀ nítorí ẹ sì ti sọ pé lẹ́sìn lẹ́yìn náà ẹ̀sìn tí tó bá jẹ́ pé ibẹ̀ lẹ ti fẹ́ máa jọba ẹ lọ máa jọba náà ẹ bẹ́yìn babaláwo àtòníṣègùn ẹ bẹ́yìn ló níṣẹ̀ṣe ẹ̀yin ògbóni ẹ̀yin òṣùgbó awọ́pa ẹ̀yin yẹn ni oníṣẹ̀ṣe ẹ̀yin náà dá ọba tí ilẹ̀ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ láwọn ọba tó jọba tí ẹ̀yin ní kẹ́ ẹ máa ṣe yàn ṣùgbọ́n lórí àṣà àti ṣe Yorùbá ní táwa ń ṣe làṣà àti ṣe Yorùbá ọmọ ọlá ní sì ìjọba ọmọ ọba ní máa jọba tẹ́ bá ń wá àwọn tẹ́ máa gbé babaláwo ní kẹ́ ẹ máa fi jọba yín oníṣègùn ní kẹ́ ẹ máa lò ẹ sì sọmọ ọba so gọọmẹǹtì náà a kì í ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ó ga Olúwo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti kó bírèènì wọn lọ. Now ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin afọbajẹ yìí ìṣòro bàbá mi ó dàda nílé Ifẹ̀ mo mọ̀ pé yìí ni olórí gbogbo ìṣòro pátápátá nílẹ̀ kóòtù òjíire ẹgbọ́n tó lúwo wí ó pè yín ní wèrè ẹgbọ́n tó fi qualify yín wèrè ló pè yín ìbéèrè mi sẹ́yìn ìṣòro lélẹ̀ ṣé kì í ṣẹ̀yẹ lẹ́fi Olúwo ṣé kì í ṣẹ̀yẹ lẹ́fi Àwùjalẹ̀ jẹ́ ni ṣé kì í ṣẹ̀yẹ lẹ́fi wọ́n jẹ́ àbọ̀ gbogbo yín dákẹ́ ẹ̀ ń wòran àánú yín ṣe mí ẹ bá ń bi Olúwo léèrè ìgbà tóun jí ọba tán mú wọnú ìpèbí so fojú rí ọba tí ẹ gé lápá àbò fojú rí ọba tí ẹ gé lẹ́sẹ̀ torí téèyàn bá fẹ́ sọ̀rọ̀ kò jẹ́ kó yí àwọn tó ń bá sọ̀rọ̀. Olúwo ti tọpa odò tí ọ̀yẹ́ ó ti pàdé Olúwẹ̀rí ọ̀rọ̀ Olúwo tá a bá ní àfiwèrè lẹ̀ kó ṣe òkú ìyá ẹ̀ bó ṣe wù ú ó lè sún jẹ tó bá dẹ̀ sún òórùn ò ní jẹ́ gbádùn ní community. dídákẹ́ tẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọba tí ń ba àṣà àti ìṣe ìran Yorùbá jẹ́ ń kó nǹkan bá wa púpọ̀. Olúwo lanu gbàgà oníjẹ́ bá mọ̀ pé wọ́n fẹ́ jẹ ọba ìṣẹ̀ṣe ká lọ rèé máa mú àwọn babaláwo àbí ká máa mú àwọn oníṣègùn èmi wá ń sọ fún ẹ̀yin afọbajẹ wípé tó bá ti dì bẹ́ẹ̀ anybody tó bá ti fẹ́ jẹ ọba ńlẹ̀ káàárọ̀ òjíire tó bá ti jẹ́ mùsùlùmí kó má jẹ́ tó bá jẹ́ kìrìsìtẹ́nì kó má jẹ́ àmọ́ yìí tó bá jẹ́ ìṣẹ̀ṣe ìní ẹjọ́ jẹ́ ọba wa nílẹ̀ káàárọ̀ òjíire because they are the custodian of our tradition and culture, not the custodian of our religion. Aláṣẹ ìkejì òrìṣà ó ńlá pè wọ́n ṣe aláṣẹ mùsùlùmí wọ́n èyí sì ṣe aláṣẹ kìrìsìtẹ́nì
ibi tí Olúwo tí wọn ò ti ru ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀yin ọba tó rí yín ti ń gbálẹ̀ yìí tẹ́ ẹ̀ mọ̀ tó kàn ẹ jẹ́ ń bi yín léèrè ṣé ànábì gan tó jẹ́ Muhammadu ṣé wọn ò máa bọ òòṣà ní Káàbà kó tó dé ni ṣé ìgbà tánábì dé ṣé wọn ò tó bọ́ mọ́ ẹ dá mi lóhùn torí kí wọ́n kan Jésù má gbélébùú ṣebí lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ni ẹ̀yin wá ń jọba lọ́sàn-án kan òru kan ẹlẹ́pa ìṣẹ̀ṣe run Olódùmarè ò ní fún yín ṣe tó bá jẹ́ ẹ̀jẹ̀ wípé ìṣẹ̀ṣe tẹ́ ẹ fẹ́ parun tó bá jẹ́ ẹ̀jẹ̀ tẹ́ ẹ fẹ́ pàṣẹ̀ṣe run tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ mọ́ tó wájú Ọlọ́run ni kò bá dáa ẹ̀yin rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn ní ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀ Olúwo of all people ṣé Islam náà ló ní kó ya ààrẹ onígbó tó mú gbó kilẹ̀ I have your video here and I can play it. pẹ̀lú gbó bútẹ̀ mú kí ọba onígbó ó mà ṣe o àmọ́ mi ì rí yín bá wí o àwọn tí ẹ fààyè lẹ̀ fún irú yín láti sọ̀rọ̀ ìnìmọ̀ bá wí o àwọn tá ń fààyè lẹ̀ fún irú yín láti jọba lẹ̀ káàárọ̀ òjíire. a kì í èèyàn ọmọ káàárọ̀ òjíire. àwọn ni mo bá wí. a ni mo bá wí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni Olúwo of all people Olúwo of all people ẹ wá mú ìṣẹ̀ṣe ẹ dorí ìṣẹ̀ṣe kodò in tó gbé yín dórí àpèrè tẹ́ dé ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ realize wípé ọ̀pọ̀ nǹkan yìí náà lọ́lọ́yè Sunday Igboho Ṣàárì tí ń pariwo pé àwọn ọba kan iná wà lórí bí ìran Yorùbá bí ṣe ń jó bí náà ìran Yorùbá ṣe ń jó àjò rẹ̀yìn à ń pariwo páwọn Fúlàní wọ́n fẹ́ máa control gbogbo ilẹ̀ wa kí ni ń fà á torí pé bàbá wa tá a nígbàgbọ́ nù wa tá a nígbàgbọ́ nù wọn tá a fọkàn tán wọ́n ti dà wá àwọn ọba rádaràdà àwọn ọba òṣì and I salute just 2 obas ọba méjì ni mo gbóríyìn fún níjọ́ tí n bá ti rí ẹ̀rí pé níjọ́ tá a bá kébékébé díẹ̀ lọ́wọ́ onírìṣà abọ́ta asọ̀rọ̀ irú pé kírú bàbá wa Adébóyè ìránṣẹ́ Ọlọ́run kan wá sí ààfin Ọ̀nìrìṣà wá dìde lórí àpèrè Odùduwà ẹni kí bàbá Adébóyè ò jókòó no it's 100% wrong ẹ wá ga míì fún wọn ẹ jẹ́ wọn ó jókòó gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ ń kó ìlòdì ìdójútì ẹ ń kó bá ìran Yorùbá ni Olúwo ibi táwọn ò ti jókòó kárò dáadáa the adoption of his name emir ǹjẹ́ ní ọjọ́ wo ni àwọn aróòkè ọya táwọn ń tẹ̀lé níjọ́ wo làwọn ń digress kúrò nínú ìlànà tó sọ wọ́n di emir kò sí Olúwo Ifá la fi mú ẹ náà ṣé Kùránì la fi mú ẹ ni Àwùjalẹ̀ Ifá la fi mú náà ṣé Àwùjalẹ̀ nìkan lọ́mọ ọba ní ṣé Olúwo nìkan lọ́mọ ọba ní ó mà ṣe o tá a bá ní aka irú inú ẹrú ọ bàjẹ́ àwọn àgbà sì bọ̀ wọ́n ní ọba gbàlagbà lọ́nà ó ní ọjà ọlọ́gbọ́n sọmọ bóyá jókòó má láǹgbá dàgbà ni ṣé yẹn lè lọ rèé bárú Olúwo kó ní kó yá òní làákàyè nínú ọ̀rọ̀ ìran Yorùbá ni kò ṣeé ṣe àti ríbi tẹ́ dé àti ríbi tẹ́ kù sí àti bírí ìwọ̀n làákàyè tí Ọlọ́run tó lódùmarè fún ní kálukú yín. You have betrayed the Yorubas lẹ́yìn ọba òfò yìí. àwa ní Fúlàní fẹ́ ṣe adé orí yín lọ ọ̀nà dà tí Fúlàní òfin ní ṣí. If any one of you then pe ìṣẹ̀ṣe ní ẹbọ ṣíṣe yes ẹlẹ́bọ ní ìṣẹ̀ṣe now Olúwo come out and tell me ó sì gbẹ́rẹ́ rí
wọ́n á fún ọ lẹ́bù olórí. Ọ̀pọ̀ àwọn àfáà náà ló ń gbé pèsè, ọ̀pọ̀ àwọn pásítọ̀ ní ń gbé ìpèsè. Kí ló wá dé tẹ̀ ń parọ́ tanra yín jẹ? Tá a bá sì ní ká wò ó dáadáa, tá à ní kúrọ́, tá à ní ṣèké, àwọn wo ló mọ́ jù? Àwọn oníṣẹ̀ṣe ni. Torí pé àṣírí wọn á máa tètè tú tá a bá ti bẹ̀rẹ̀ sí ní mú irọ́ mọ́. Ọ̀nà tí àfáà mi wà, ìlànà tí àfáà mi ń tọ̀ ó ju ti babaláwo lọ. Kí làáfáà ń fi ọtí ṣe nínú ilé? Kí ló ń fọtí ṣe? Pásítọ̀ tó nífá, kí ló ń fi fá ṣe? Kí ló dé tẹ́ wá ń bọ́ta tẹ́ ń deceive àwọn èèyàn? Ẹ̀yin ọba arándàràndà òṣì. Why are you deceiving us? Ìṣẹ̀ṣe ó ń làgbà. Ẹ̀sìn àjòjì ní Christianity àti Islam. Whether you like it or not, and it remains a foreign religion till tomorrow. Ẹ já wèrè ni. Ọ̀rọ̀ Olúwo yẹ àti ẹ̀mọ ìyà ńlẹ́nu. Ẹ̀mí àlú Ìlọrin níjó lẹ́yìn rí kó pọ̀fọ̀ rí. Torí wípé ìlànà Kùránì ilé ìjọba ni a fi ń pè ní emir. Ọba tá a bá pè ní ọba aládé ilẹ̀ Káàárọ̀ Oòjíire afifámú ni. Yàtọ̀ sílùú bí Ìbàdàn tó jẹ́ wípé ìṣèjọba ìmọ̀ọ́jí ọba ilẹ̀ Ìbàdàn lẹ́sẹẹsẹ ni wọ́n ti tò. Ìlú yòókù à ń lo fani. Ifá ni mọ́mọ oyè. Tí Ifá bá mọ yín, ẹ̀yin ò ṣe sọ pé Ifá o ìṣẹ̀ṣe ni o, tẹ́ ìbáṣepọ̀ orí yín ti dàrú. Gbogbo yín ọmọ gbọ̀n kíjokíjo tẹ́ ẹ bá fẹ́ jọba, bẹ́ẹ̀ bá wá jọba tán ẹ wà máa fojú àwa ọmọ Yorùbá, ẹ máa fojú wa láre. Èyí ọba tí n bá ti dọ̀bálẹ̀ fún inú yín kó sọ̀rọ̀, tí n bá ní gbèsè pè. Ọ lọ Saudi lẹ́ lọ. Èyí tó jẹ́ Kìrìsìtẹ́nì ọ lọ Róòmù. Ẹ lọ rèé máa dábẹ́ yín bẹ̀ fún ọ̀rọ̀ tí Olúwo sọ. I expect the afọbajẹ́s ní ìlú Ìwó ẹ lọ rèé rọ̀ lóyè ẹjọ́ ó sígbà wò. Ẹjọ́ Olúwo sígbà. Olúwo rándanràndan. Ọba tí ò yẹ lóróyè. Ọba tí ò ṣeé fi yangàn. Iná ló jẹ́ ọmọ tẹ́kì ìlú. Any one of you tó bá ti lòdì sí ṣẹ̀ṣe ẹ máa tẹ́ni. Ẹ wo ẹ̀yin náà wo ọjọ́ téèyàn mi ti kọrin yìí. Ẹ máa gbọ́ o. Ẹ máa wo ọjọ́ tó ti kọrin yìí. Ó ti ń lọ bí ọdún bíi 4 sẹ́yìn. Gbogbo ohun tó sọ ló padà ń ṣe. Ẹ̀sìn àjòjì wọ́n fi gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa. Ẹ dẹ̀ ránjú òṣì kalẹ̀. Ẹ̀yin lọ́balọ́ba ẹ sì pè pàdé. Ẹ wá ní gọ́vnà Dàpọ̀ Abíọ́dún àbí nǹkan t'Ògùn state. Ẹ̀yin lọ́pàṣẹ kíní kan yes. Torí pé ẹ fààyè rẹ̀ gbá ni. Tẹ́ ẹ bá fààyè rẹ̀ gbá. Sógun òde ń tòótọ́. Ogun léleléyìí. Ogun òta tí wọ́n ń bọ̀ báwo la ṣe fẹ́ kọ́ńkà ẹ̀. Àwọn ọba tá a fẹ̀yìntì nínú ilé, àwọn lórí wọn ti gbálẹ̀ yìí, àwọn lórí wọn ti bọ́m̀bé yìí. Sáwọn ọba ilé yìí ò ti tà wá fún Saudi. Sáwọn ọba ilé yìí ṣé wọn ò ti tà wá fún ẹ̀sìn àjòjì. Èyí tó jẹ́ Kírísítẹ́nì ńlọ rèé kúnlẹ̀ sí chọ́ọ̀chì pẹ̀ládé Oòduà lórí kí ẹ máa gbẹ́ wọlé lórí kí wọ́n máa ṣàdúrà. Èyí tó jẹ́ mùsùlùmí ń gbádélẹ̀ ń ṣíríkì Saudi. Ẹ sì dákẹ́ ẹ̀ ń wòran. Ẹ dúró dédé. Tẹ́nàntì ò ti máa dán nílé ẹ̀yin wèrè ránran yìí. Tẹ́nàntì ti ń dán nílé náà tí àwa tá a jọ mọ yín tá a bá ń pè fún òmìnira ìran Yorùbá ẹ̀dùn náà ṣe bá a fẹ́ dá àṣẹ padà sẹ́nu ẹ̀yin ọba ni. Bá a ṣe ń pè fún òmìnira. Àmọ́ let me tell you this, ẹ jẹ́ á sọ fún yín pàápàá jùlọ Olúwo.
gbogbo ẹ̀yin ọba tẹ́ ń ta ìran Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní gúnlé ayọ̀ àrùn ọmọdọ́mọ yóò sì ní padà sórí àpèrè mọ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kọ́lé ayé lé lọ́wọ́. ẹgbẹ́ mi àkàndá ọ̀rọ̀ Awíkonko wọ́n ṣe ewì kan lánàá ẹ jẹ́ n wò bóyá mo lè rí ẹ jẹ́ n wò bóyá mo lè rí ẹ jẹ́ n wò. Ore. Mema, 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 mema. Ntí Yorùbá ń fẹ́ o. Kí là ń fẹ́ gan? Mema. Ó mà ṣe o. Mema, mema mọ́. Ẹ̀yin ọba tẹ́ ẹ gbá wèrè mẹ́sìn. Èrí iye ti gbálẹ̀ ẹ ti ya wèrè. Ẹ wá ń yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ṣe. Ìgbà dáadáa ni wáyé ti dá wà. Wàláì. Ó mà Ló ṣe ti o. dá wà. Pẹ̀lú àti gbáyé gbogbo wa. Ẹ dójú tì ṣẹ̀ṣe Olúwo. Bàbá fún wa Olódùmarè ló á jẹ́ dójú tì tiwa. gbogbo ọba tó ń yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ṣe Olódùmarè ó yẹ̀yẹ́ wọn. Ètò láàlú ògbìnrin òkú abẹ́niwọ́dà bá rí bẹ́ẹ̀ bọ́ra ti jẹ́ látọpa kò ní í jẹ́ fúnlẹ̀ ayọ̀. Àṣà tó wòye tó ń dáyé lọ́rùn o. Àtòjúbọ̀ wa ló fẹ́ pa gbogbo wa. I have never been an escape room before, but let's see if I can do it with the help. Ó mà ṣe o. Àìnítẹ́lọ́rùn wa Àìnítẹ́lọ́rùn ló ni. fà wá sẹ́yìn o. Àkàndá àti ìjọba nípa ayé àwọn bàbá wa. Bẹ́ẹ̀ni. Àti dádé ò bá wò nìkan. Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nẹ́rìṣà nìkan là ń wò lójú báyìí o. Ní ìsìnkú ọba tiwa. Òkú ọba wa di ńtẹ́ńtẹ́lẹ̀ tí gbogbo ayé wa ń wò. Àwa yìí fojú ròkú ọba tẹ́lẹ̀. Àyè mọ bí tí ẹ sin ọba sí. Mọ̀lẹ́bí rẹ̀ nìkan ní mọ bí ẹ sin ọba sí. Ẹ ti wá yẹ̀yẹ́ wọn débi wípé gbogbo ayé ọba kú ní ìsinsìnyí náà. Ẹ sì ti gbókù rẹ̀ bọ́ta. Gbogbo ayé sì ti ń rí kí ló dé. Kí wàá lọ jẹ ń bẹ̀ mọ́. Kí ni síkírìtì? Kí lẹ ṣe ní ohun ibi ohun abúyì? Kí lẹ ṣe ní ohun ìkọ̀kọ̀ lórí ọ̀rọ̀ ọba jíjẹ mọ́ àti ìpapòdà ọba àti ìwàjà ọba? Kí ni tẹ́ ṣe ní kọ̀kọ̀ mọ́? Ẹ ti ya wèrè ẹ̀yọ́ lórí burúkú yìí. Ẹ wá mú ìṣẹ̀ṣe ìran Yorùbá. Ẹ wá dorí ẹ̀ kodò. Torí kíni? Torí ẹ̀sìn àjòjì. Ẹ bẹ̀rù àtúbọ̀tán yín. Olúwo ẹ ní gúnlé ayọ̀. Báwọn bàṣẹ jẹ́ lóde. Bẹ́ẹ̀ ni àwọn bàṣẹ Wèrè jẹ́. wọ́n gbà mẹ́sìn o. Wọ́n gba wèrè mẹ́sìn. Ní ọba pàdídà o. Àṣà tó fi wọ́n jọba. Àṣà tó fi wọ́n jọba. Mo lóun náà ni wọ́n ń pò mérùkù. Wàláì. Ẹni tí ó bá fẹ́ káyé ń ló bàjẹ́, ẹ má bà ṣàjẹ́, ẹ má bà ṣàwá mérùkù. Ẹni tí ó bá fẹ́ káyé rẹ̀ ó bàjẹ́ Olúwo. ẹ má bà ṣàjẹ́, ẹ má bà ṣàwá mérùkù. Ẹ má kó àṣà wa ńlẹ̀. Ẹ má kó àṣà Yorùbá mẹ́rùkú mọ́. Torí ẹ̀sìn àjòjì. Kí ló dé? Ká ló bàjẹ́ kò ní wù yín o. Ẹ má bà ṣàwọ́bà fún wa jẹ́ ká má bà wọ́n yín lè pè. Ẹni tí ó bá fẹ́ Àádìí ẹ̀wọ̀n wọn lè pè. Àkàndá ọ̀rọ̀. ẹ má bà ṣàjẹ́, ẹ má bà ṣàwá mérò mi kún sọ̀wọ́ gbogbo gbà ọtí. Ó tọ́ ìyí wìnìwìnì kanlẹ̀. Àdíá fún ọ̀ká ọmọ ìlú òdòró. Abùfún èrè ọmọ lábàtà. Àdíá fún àkekè ọmọ ìlú èkó. Àdíá fún ẹyẹlé ọmọ lásẹwẹ. Ẹ̀yin àgbà
ẹ mọ̀ wá bá wa túnlẹ̀ yìí ṣe ẹ̀yin àgbà ẹ mọ̀ wá bá wa túnlẹ̀ yìí ṣe o ẹ̀yin àgbà ẹ wá bá wa túnlẹ̀ yìí ṣe. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó Àrò irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bí sẹ́sìn ń joko korokoro ṣé bàbá òye mi lábà afárá ìjọsí yípadà ó dabẹ́rẹ́ abẹ́rẹ́ yípadà ó dìgbálẹ̀ ìgbálẹ̀ ló ń yípadà tó di fọ́nrán òwú la wá ń pọ́n létà gbẹ́jọ sáàrin omi ẹni tí yóò gba orí rẹ̀ ní kó tètè mọ́ o kẹ́ ẹ má dolùwọ̀ lọ́dọ̀ ẹ̀bọra ìdí ni pé bí kàrú bá sọnù lódò ó yẹ kóró mọ́dí ẹ ó fura bátẹ́gùn bá ń gbé kẹ̀tẹ̀kẹ̀ òkè ẹ̀wí fóníyẹ̀ fún kó tètè wá bí sásí bí jẹjẹrẹ bá ń jẹ kí orí àfàìmọ̀ tákèrègbè fi ní dàwátì bí àwòdì bá ti wá ń gbá kùkù adìẹ tòun tó gbẹ lórí ṣaraṣara ẹ̀wí fún àgbébọ̀ pé mo ní kó tètè dúbà ehoro bí àwo bá ń tojú ọ̀gbẹ̀rì da fánù bí èlò bá ń torí àwọn àgbà bàjẹ́ báyé bá ń tojú àwọn ọba aládé di olúkúrú mọ́ṣọ́ bẹ́ẹ̀ tọ́ yọ pàṣàmọ́ bá ń dojú àṣà délẹ̀ odidi ọba bá ń yẹ̀yẹ́ àgbèrè tó dòkólé borí adé bá ń forí ẹwà gún gbàgede borí adé bá gbàgbé borí fọ́nrán òwúlò ń jókòólé ẹ̀yà ajá wí fún ọ pé títí láì láàmú ṣèrántí àfọyín pẹ́ran kàṣà láàmú ṣèrántí àfọ̀bàṣẹ́ ní lálejò gbogbo rẹ tó da fánù ẹ̀jẹ̀ rẹ̀ láì kó fá bẹ́ni tó fomi rú ẹmu lójú tọ́ta níta ògidì pé ọlọ́run ọba mi ọ̀yọ́wọ́ mi lọ́wọ́ wọn ìran Yorùbá ń tán lọ àwọn tá à ń pọ́n lé ẹni ń dojú àṣà délẹ̀ ọmọ káàárọ̀ òjíire bí wọn ò ní pẹ́ sọ ìdánimọ̀ wọn nù wọn láyé dayé òyìnbó ni wọ́n ṣe fojú egbò gúnlẹ̀ Ìjẹ̀bú làwọn ò nílò àṣà ìran Yorùbá mọ́ torí pé àwọn kì í ṣe ọmọ Odùduwà àtẹ̀mọ́ sí yàrá àtìlẹ̀kùn lóró ìkókó bá gba káwọlé gbọ́mọ lọ àwọn ọba ìpínlẹ̀ Ògùn ló pé bíríkótó wọ́n pé bìrìkòtó wọ́n gbé àbádòfin lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ wọn wọ́n ní kó fi ọgbà àwọn láàyè àyípadà díẹ̀ sí ìlànà àtijọba pẹ̀lú àti sìnkú ọba Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà ló léwájú àwọn tó kù lọ́wọ́ àjòyè àgùntàn tí ò lólùṣọ́ tó fira rẹ̀ sọ́fà wọ́n di gọ́ọ̀lù tẹ̀lé gọ́ọ̀lù wọ́n jọ ti ọwọ́ bọ̀wé àbádòfin pé bí ọba ìpínlẹ̀ Ògùn bá kú kí wọ́n sìnkú ẹ̀ nílànà ẹ̀sìn tó gbàgbọ́ torí pé àwọn ọ̀fẹ́ kéèyàn kankan jẹ ọkàn àwọn ẹ má jẹ́ kí àwọn oníṣẹ̀ṣẹ̀ ó fi ọwọ́ kàn wá o torí pínpín làwọn máa ń pín ẹrin èèyàn lékèrè wọ́n fi ẹ̀rín ti ọwọ́ bọ ìwé àdéhùn tí yóò yí pẹ̀rẹ̀ àgbèrè wọn àbádòfin tí yóò gbàsọ iyì lára wọn gbogbo wọn ò rántí mọ́ pé èèyàn ní pẹ́ lẹ́yìn orò ní dúwòmùgbòmù pé ọba òdédé máa jẹ́ àlé ìbá lásán àwọn èèyàn kan lọ sọra wọn digi lẹ́yìn ọgbà fọ́ba ṣé bí ò sígi lẹ́yìn ọgbà wíwó ní wó pé àrínimọ́ni làkínimọ́ni làwọn ajogún kógún bá ń tún ìtàn ilẹ̀ káàrọ̀ òjíire kọ wọ́n fẹ́ gba ìlànà ìṣẹ̀ṣe dépò ọba kí wọ́n gba ẹ̀sìn àjèjì kúrò níbẹ̀ àgbàdo òṣùwọ̀n àṣìrọ́mọlẹ́yìn èsún ẹníṣẹ̀ṣe ọ̀dà ẹ̀fipò ọba lẹ̀ fún ṣẹ̀ṣe àbí wọ́n ń dádé ọba tiwa nílùú Róòmù ni mo ní gbọ̀mọ̀ bọ́yá wọ́n ń lo ìrùkẹ̀rẹ̀ ní Mákà ìgbàdí ọ̀dà ń pálọ̀ ṣùgbọ́n ìtàn rẹ̀ dá lórí ìrẹsì ìṣẹ̀ṣe tiwa ti wà outdated ṣùgbọ́n àpèrè ọba adé ọba ìlẹ̀kẹ̀ ìrùkẹ̀rẹ̀ ọ̀pá àṣẹ àwọn wọn yóò wà outdated ìsìnkú yín ò ní nísinmi ọkàn gbogbo yín ò ní balẹ̀ àárọ̀ àtọ̀sán yín ó bàjẹ́ alẹ́ yín ò ní tòrò ìgbẹ̀yìn ayé yín ò ní dá bẹ́ẹ̀ sì fẹ́ máa fẹ̀sìn àjèjì ní wá lára nílẹ̀ wa gómìnà Dàpọ̀ Abíọ́dún ló sọ ara rẹ̀ dirinṣẹ́ èṣù tí wọ́n yálò láti kó àṣà pẹ̀lú àwọn nǹkan àjogúnbá wa mérukú gómìnà tí ò lè dánú rò gómìnà tí ọmọ yàtọ̀ nínú ọwọ́ ọ̀tún àti tòsì gómìnà tó tọwọ́ bọ̀wé ìbọ̀kúbọ̀ ọ̀sọ̀ àbádòfin ọ̀hún dòfin wọ́n pè é ní chieftaincy bill tí yóò fi òpin sí ẹbọ ṣíṣe tàbí ètùtù àti ìjọba òfin tó ní kì í ṣe dandan ní pèbímọ́ òfin tó ní wọ́n lè jọba ní ṣọ́ọ̀ṣì tàbí nínú mọ́ṣáláṣí ọba ìpínlẹ̀ Ògùn nílò láti mọ ìtàn tàbí àṣà Yorùbá mọ́ torí pé ìtàn orírun ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú tí wọ́n ti sọnù ọmọ ọba ti dàpọ̀ mẹ́rú ọmọ ẹrú ti dàpọ̀ mọ́ba ẹrú ti ń pẹ́ ńlé ó ti ń bá wọn bú alájọbí ẹrú wá ń bà wọ́n pé ká má lọ rèé ka ẹrú kínú ẹrú ọmọ bàjẹ́ torí ẹ̀ ló lórí burúkú wọn ṣe ń sáré kiri àní wọ́n ti fi àbádòfin ọ̀hún múlẹ̀ pé bí ọba ìpínlẹ̀ Ògùn bá kú o àwọn adarí ẹ̀sìn tí bá ń sìn lè yọ ọmọ sìnkú wọn bẹ́ẹ̀ sì lórí torí Ọlọ́run o àwọn àfáà ló sìnkú Àwùjalẹ̀ ọba Síkírù láì Adétọ̀nà òkú tó yẹ kó jẹ́ òkú ìlú òkú
tó yẹ kí wọ́n sọ̀rọ̀ ọba fún ń tó yẹ ká ṣe lọ́nà tó mú yìí wá torí nígbà táyé ìran Yorùbá dáa kò sẹ́ni tí tẹ òkú ọba sí gbàgede bí ọba bá ti wàjà wọn á ti lólóró ó gbòde o kò sẹ́ni tí yóò fojú kan òkú ọba lẹ́yìn tí tọmọ tìyàwó bá ti wá fojú kan òkú fún ìgbà ìkẹyìn láyé bá mà dojú kejì o lológèrè bá ń fọmọ rẹ̀ lọ́mú ni wọ́n wá tẹ òkú kábíyèsí síta gbangba ọmọ ṣe o ọmọ ṣe o adìẹ funfun Yorùbá ọmọra rẹ̀ lágbà oyin sọ adùn lọ́dẹ ní yẹ̀yẹ́ tani yóò bá wa tún gbà tí ń bàjẹ́ wọ̀nyí ṣe ẹ̀yin àgbà tó ṣẹ̀ wálẹ̀ ẹ̀ ń sùn ni ṣe bí èèyàn kan ló kọ́kọ́ jọba èèyàn kan ló kọ́kọ́ mú ìrùkẹ̀rẹ̀ dání èèyàn kan ló kọ́kọ́ lu ọ̀pá àṣẹ pé bí èèyàn kan ló kọ́kọ́ gbé adé sórí kí ni yóò ṣẹlẹ̀ sí àpọ́nlé ọba ṣé gómìnà rántí ti ọwọ́ bọ ìwé àbádòfin pé níwọ̀n ìgbà tí a ò lè fi agbára mú ọba láti sọ̀rọ̀ ṣètùtù àti gbádé sórí tọ́ba ò nílò àti wọ̀ pèbí mọ́ tó jẹ́ pé pásítọ̀ àáfàá ìmáàmù ni yóò máa sìnkú ọba mo ní ṣé wọ́n bá wa sọ fún àwọn ọba tó fẹ́ jẹ ogún kógún wọ̀nyí pé wọn ò gbọ́dọ̀ retí ìkúnlẹ̀ tàbí ìdọ̀bálẹ̀ wa mọ́ bá a bá nawọ́ sọ́ba kọ̀ láìfi ọba ò gbọ́dọ̀ sọ wípé òun ba lórí ohun gbogbo mọ́ o ọba tí ọ̀wọ̀ pè bí ọ̀láàfin kò sẹ́ni tí yóò ṣe kábíyèsí fọba mọ́ ọba ò jọba lórí ìlú mọ́ ó jọba lórí àwọn mọ̀lẹ́bí ẹ̀ no ìpèbí no kingdom ńlọ́jà ń pé ta ló máa bá wa tó lẹ̀ yìí ṣe kó tó bàjẹ́ tán ìlú ò tójú àwọn àgbà wọ̀nyí bàjẹ́ ṣùgbọ́n kó tó yé ìsàn omi rẹ̀ àlọ́ kó tó yé wọn pé wọ́n làṣírí ẹ̀kọ́ òkété wọn ti dégbà alátẹ̀káwọ́ lérí tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ṣègò Àjàó Àró irúnmọ rẹ̀ padà bọ̀ rẹ̀ míyàn ìfáàrà lásán lè yí kọ́yá wọn ajẹ́ tètè gbọ́ kí wọ́n lè bá a ṣàtúnṣe pé àbádòfin tá a fọwọ́ sí àfẹ́ mọ́ aburú tí yóò mú bá wa ó ju àǹfààní tí ń bẹ nínú ẹ̀ lọ ẹ má fi etí sí àwọn wèrè agbẹ́sẹ̀ lérí o àwọn ẹrú Saudi Arabia ni mò ń bá tí wọ́n mọ kéwú tí wọ́n mọ̀wé wọ́n mọ Kùránì wọn ò lọ́pọlọ wọ́n mọ àdìtì ṣùgbọ́n wọn ò lè dánú rò wọ́n kóòdì ọpọlọ wọn sínú ìwé wọ́n wá ń fò kiri àwọn ẹni ìyàbí àgbọn bẹ̀rẹ̀ ẹni ọ̀ràn bíi tako ògèdè aláìnírònú ti bu ajá lọ́wọ́ oníṣẹ́ ìjì ògùn tí fẹsẹ̀ rògbòrò lálùbọ́n iṣẹ́ wọn ò kọ́ o wọ́n sọra wọn dàlí mọ́ jìrì kalẹ̀ olórí burúkú wọn ló mú ìṣe àtòsèpọ̀ láwùjọ àwọn níbẹ̀rẹ̀ ìjà ìsìn tí ń bẹ nílẹ̀ yìí ẹni tí ọba ti ṣetán àti sọ̀rọ̀ ọba èèyàn tí ò ṣetán láti wọ̀ pèbí ẹ̀yin afọbajẹ ìlú wọ̀nyí ṣe ni kẹ́ ẹ sún sẹ́yìn o ẹ má lọ́wọ́ sí fífi wọn jọba o ẹ jẹ́ kí wọ́n lọ gbé adé wá láti inú ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ ká wo ẹni tí ọ̀kọ̀ọ̀kọ́ dé àkọ́kọ́ tiẹ̀ láti inú mọ́ṣáláṣí kí wọ́n kí i ní ṣéwù kí wọ́n mọ̀ kí i ní kábíyèsí gbogbo adékọ́pẹ́ lórí ọba Sáúdí gbówù lẹ̀kẹ̀kọ́ pẹ́ lọ́rùn ìbáṣìwò bàtà kọ́ jádànù lójú ọ̀nà bíi tí wọ́n ń ṣe wérewère lọ wọ́n kúkú ní kọ̀líìgì amúgbòògbò ni àwọn ọba kọ́ba tí wọn ò ní pẹ́ dèèyàn yẹpẹrẹ ẹni tó bá lòun wọ́n yẹpẹrẹ àgbèrè tó ti wà ká tó bí àwọn karambà níwọ̀nyí ẹni tó lòun wọ́n yẹpẹrẹ àṣà àjogúnbá pẹ̀lú ìṣẹ̀ṣe tiwa àwọn alálẹ̀ ó fi wọ́n ṣẹ̀ sí o gbogbo ibi tí wọ́n ti níyìdé ni wọ́n á tẹ́lẹ̀ gbogbo àwọn tó fẹ́ pa ìṣẹ̀ṣe àti ìdánimọ̀ wa rẹ́ ké ìrántí wọn kúrò Ọlọ́run àrọ́mọdọ́mọ wọn ò gbọ́dọ̀ lórí àpèrè ọ̀hún mọ́ ìdí ni pé ọkà bímọ lè gbóró ni àníkàpọ̀ mi dòkóró ọ̀tán lẹ̀ paramẹ́lẹ̀ ló wà lórí àbá kí ló lórí burúkú fẹ́ bí tó doró lọ gbogbo ìran Yorùbá ló yẹ kó dìde sọ̀rọ̀ yìí ìmọ̀ wọn ò gbọ́dọ̀ jọ o ìmọ̀ tí ìmọ̀ jọ ìmẹ́ni ni kì í dalẹ̀ ọtí tó lòun ọ̀pájá ò lè pajá ọ̀gọ̀rọ̀ tó lòun ọ̀pàgbò ò lè pàgbò ìgèdèǹgédé tó lòun ọ̀pòbúkọ ò lè gbòbúkọ igbó jújú là ń pekú ọ̀dàn jújú là ń pàrùn ẹ̀fúùfù lẹ́lẹ́fẹ́mọ lẹ́sẹ̀kún mọ́ nú terúterú lórúkọ à ń pàṣà sí adétúká lórúkọ à ń pẹ̀ fún adérìnàká lórúkọ à ń pèsè ọ̀dàrà ẹ̀sìn àjèjì dúró sáàyè ọ̀tọ̀ gédéńgbé àṣà àti ìṣe Yorùbá dúró sáàyè tiẹ̀ tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ n ó kì í da ọ̀rọ̀ mi bàgọ̀ ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook. Ó mà ṣe o ọ̀rọ̀ Olúwo àtàwọn ọba mugbó bíi tiẹ̀ tó ń bàṣẹ̀ṣe jẹ́ Olódùmarè ó mú yín agbára lọ́wọ́ lọ àrọ́mọdọ́mọ yín ò ní padà sórí àpèrè yẹn mọ́ torí ẹ̀yin ti lé bad ìkíní nìyẹn àdẹ̀ní gbà kó continue yes òpin gbọ́dọ̀ dé bá mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko
àti lẹ́yìn odi. Àwọn Àgbẹ̀kọ̀yà wa, mò ń rọ̀ yín, mò ń tù yín, mò ń bẹ̀ yín, ẹ dákun ẹ má bá wa kún wọn lọ́wọ́. Èmi náà tí mo dẹ̀ ń ṣe program yìí, mo nílò dátà. Ẹ má ṣe fún mi, ẹ sẹ́ndì owó ẹ̀ 9036371643 Opay 9036371643. Ẹ bá fẹ́ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp àbí call 09036371643 09036371643. Yorùbá Nation is a must. Àwọn ìdí tá a fi gbọ́dọ̀ gba Yorùbá Nation òun náà lọ̀rọ̀ ọrú àwọn ọba rándanràndan tán ti mú ẹ̀sìn àjòjì tán fẹ́ fi pa ìṣẹ̀ṣe ìran Yorùbá rẹ́. Olódùmarè ò ní í gbà fún yín o. Bálálẹ́ bá ní ó dáa fún yín, aláàárọ̀ ò ní jẹ́ o. Báláàárọ̀ bá ní ó jẹ́, ọlọ́sàn ò ní jẹ́ o. Gbogbo ẹ̀yin ọba òfò, ẹ̀yin ọba àdánwò, ẹ̀yin ọba ránhunràhun, bí ó ṣe rí fún yín nù o. Ẹ jẹ́ ń sáré tara ṣàṣà kí n gbórin yín jáde. Ẹ jẹ́ ń gbé báyìí. Under Wisdom. Iléyá. Ọmọ Yorùbá jàre lé jàre lé. Ilé làbọ̀ sí mi wẹ̀ ẹ̀wẹ̀ jàre lé. Kónílé máa ti máa pariwo àlejò òwe lé tó lọ jẹ jàre lé. Ẹ jàre lé o, ilé làwà o, ilé làbọ̀ sí mi wẹ̀ ẹ̀wẹ̀ jàre wálé. Àjàgà ilé lálejò ẹ̀dá fún ẹ̀dá dárí wálé o. Ilé lábọ̀ sí mi wẹ̀ láwẹ̀ yáda ìwálé. Yorùbá ní ìjù tí àwọn alẹ́ lọ́dúnra rẹ̀ ní ẹ̀wẹ̀ láwẹ̀ yáda ìwálé. Àgbàdo tí àwọn alẹ́ lọ́dúnra rẹ̀ lẹ́wẹ̀ láwẹ̀ yáda ìwálé. Ọlọ́mọdé tí àwọn alẹ́ lọ́dúnra rẹ̀ lọ́kùnrin rẹ̀ láwẹ̀ yáda ìwálé. Ọmọ tuntun tí àwọn alẹ́ lọ́dúnra rẹ̀ lọ́gbà àgbọ̀lẹ̀ láwẹ̀ yáda ìwálé. Wọ́n lọ sáyé kò ní gbé wa lọ́mọ lọ. Àmàṣà Fúlàní ó ti gbé wa lórí ibi ọmọ pa. Láyé ọjọ́ sí ṣe bí gbọ́mọgbọ́mọ là á gbọ́. Ó sì wá di gbé bàbá kó di ibi ọba. Ó sì di gbéyàwó gbọ́kọ̀gbọ́kọ̀ nígbà yẹn wáyé lọ́gbọ́n. Ẹni àlóbẹ́ ní lójú àtàrí wọ́n bí sẹ́nu. Èrè ni a ní ó kí ni lẹ́yìn ẹ̀kún lọ fi sọ. Ẹni àwọn agbọ́jọ́ òkú náà jẹ́ ní àgbà. Kí lábẹ́ ṣe sọ̀rọ̀ lẹ́yìn òun ẹ̀ dáadáa sí wálé. Gbogbo ọba aládé o. Ẹ dákọ̀ ìyá mi létí inú ọmọ yìí fẹ́ pé èyí sáké sí ọ̀rọ̀ kan ní. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé ọmọ yìí fẹ́ pé sáké sí ọ̀rọ̀ kan ní. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé o àbúrò yìí fẹ́ pé sáké sí ọ̀rọ̀ kan ní. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dákọ̀ ẹ̀jájọ sàsọyé ẹ̀jájọ wíjọ. Gbogbo ẹ̀yin àbúrò lẹ́yìn mi ẹ dákọ̀ ẹ̀já dárí wálé o ẹ wá gbọ́ wèrèwèrè lágbẹ̀dẹ orí àgbà bímọ ọ̀fẹ́ wí. Ikú tí ń gbòdúgbà ẹni òwe ńlá ní pa fún ni. Tolú ló ń gbé rántí lé o. Wọ́n pa Tolú ló gbé wa gbọ́ ọ̀gbọ̀gbà Tolú ló gbé lọ. Prọfẹ̀sọ̀ Bọ́rọ̀dé ńgá. Ó lọ lóde
bẹ̀rẹ̀ iṣẹ́ gbọ́dọ̀ fọ́ mi rò nàgbà. Wọ́n ti ń lòdì ìjọba tó. Báwọn ìyàwó máa lọ lára oko. Wọ́n ní àbò rẹ̀ dà wọ́n bá wọn sùn nínú oko níbo làwọn ayé lọ́gbọ́n. Àwọn bàbá wa tó jágbẹ̀ wọn lè lóko. Bí wọ́n ti fẹ́ rọ́jẹ́ oko. Bí wọ́n bá fi ìlú pẹ́gẹ́pẹ́gẹ́ pẹ́gẹ́. Wọ́n fẹ́ wọn ládàá. Wọ́n yìí wọ́n ní ìbọ̀dẹ̀ àbí kí wọ́n fẹ́ wọn ládàá lọ́wọ́. Bí wọ́n láwọn ẹ̀sìn sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀yà dárí wálé. Ilé bàbá ọmọ kì í fọmọ lẹ́rọ̀ ẹ̀yà wà lé ilé làwọ̀ o. Orí balẹ̀ rẹ̀ o. Wọ́n lè sọ àsopé. Ó mà ṣe o. Mo ń fàsìkò yìí pẹ̀yìn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí àwọn Àgbẹ̀kọ̀yà wa yìí. Ẹ bá wa kún wọn lọ́wọ́ torí Olódùmarè torí Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ àyìn táwa lè ṣe ni là ń ṣe yìí. Ẹ bá dẹ̀ wò dáadáa à ń rí result torí pé wọ́n ń gbìyànjú agbára wọn wọ́n sì rí i pé lábẹ́ bó ti lè wù kó rí àwọn ń dáàbò bòran Yorùbá tó bá wá ń béèrè nǹkan yálà oúnjẹ ni yálà nǹkan míì ni mo nígbàgbọ́ wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ káàtó ẹ lè ṣe ju ń tán béèrè lọ àmọ́ ọ̀pọ̀ èèyàn mọ̀ ní ẹ yẹ ká máa sọ kínní kan no for ṣe rí orí ìkànnì wa tẹ́ ń wò yìí bọ́ọ̀rẹ́ ṣe ń wò wá náà làwọn ọ̀tá ń wò wá wọ́n sì ń wò wá wò ṣe wá wọ́n ń wo ohun tá a fẹ́ ṣe wọ́n ń sọ wa lẹ́nu tá a bá ní ká máa ṣe gbogbo nǹkan láṣẹ hàn wọ́n máa ṣe kí ni wọ́n máa sọ wa lọ́wọ́ sọ wa lẹ́sẹ̀ Olódùmarè ò sì ní fi wá fún ọ̀tá mú ìdínú mo wá ń bẹ̀ yín mo ń tù yín mo ń rọ̀ yín ọ̀nà tẹ́ ẹ bá lè gbà láti máa kó wọn lọ́wọ́ ẹ dákun mo fi Olódùmarè mo fi bẹ̀ yín ni 09036 371643 bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ni mo tún rí kọ́ọ̀lù wọn ló jẹ́ kí n padà sórí ẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ mo fi Olódùmarè mo fi bẹ̀ yín agbára lọ́wọ́ Ọlọ́run ìran Yorùbá á délẹ̀ lérí o àlùbáríkà àwọn tí Olódùmarè tó kó lé ayé lé lọ́wọ́ and I also love to have your support lórí program mi yìí mo nílò financial support for subscription for fuel and other things 9036371643 opay 9036371643 ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ mo kí Májàsọ́lá Àdìsá ọmọdé ẹ mọ́ yèrèpè tí ò níbì ká gbá mú ti fi gbogbo ara jó ní wàìwàì àpẹta burú olóko dá sí Ìgbòho Òòṣà ọmọ alágbàdo òde bàbá ẹ jèrè ọmọ òmìnira yín tá à ń wò dẹ̀dẹ̀ lọ́ọ̀kan yìí tó súnmọ́ wa ẹ gbòmìnira èmi máa ń sọ gbogbo ìgbà pé òrùlé tí Májàsọ́lá Àdìsá tó fi ilẹ̀ ńlẹ̀ káàárọ̀ òjíire ó ti ń yìnrìn ó sì ti ń jò fèrèsé tí Májàsọ́lá Àdìsá tó fi sí gbogbo ẹnu ọ̀nà ilẹ̀ Yorùbá ikán ti mú ó ti wá ń jẹ á ti nílò kádìsá ó wálé kó wá bá wa ṣe kíni kó wá bá wa tún gbogbo fèrèsé ohun òrùlé tí ń jò kó wá bá wa tún ṣe ẹ̀yin tẹ́ ẹ bá wá nígbàgbọ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ máa ṣe àdúrà fọlọ́yè Sunday Ìgbòho Òòṣà pé lábẹ́ bó ti lè wù ó rí bọ́tà ti lè wù kán pọ̀ tó má ṣe lè wù kán kéré tó má ti lè wù kán ràbàǹdẹ̀ tó kí ọwọ́ ọ̀tá kọ́mọ ká Ìgbòho Òòṣà owó bàbá Dámilọ́lá bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí bàbá Richard 9036371643 tẹ́ bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho support me financially I need financial support Yoruba Nation no going back thank you God bless you.